A kú ìkàlẹ̀ nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáyé. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Tó bá pé yín sí ẹ̀ṣẹ̀ ń wò mí nígbà àkọ́kọ́ ni, orúkọ mi ni Dr. Aviz Abolade. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lólùfẹ́ mi, ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe torí pé nǹkan tí mo fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. Ó dá mi lójú pé ẹ ṣe fún mi. Ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Mo fẹ́ kí a jọ yára wa ní ọgbọ́n, torí wọ́n ní pé ọmọdé gbọ́n, àgbà gbọ́n, òun ni a fi dá ilẹ̀ Ifẹ̀. Nínú ọgbọ́n tí àwọn bàbá wa ń lò níjọ́un, ó ń bẹ ńsìn náà, ó ń bẹ. Mo wá fẹ́ yá ẹ̀yin olólùfẹ́ mi náà nínú ọgbọ́n tí èmi náà gbọ́n. Ẹ jẹ́ ká jọ yára wa ní ọgbọ́n, ká jọ bomi ọgbọ́n wẹ̀, ká jọ bu omi ọgbọ́n mu. Kí mo mú wá fún wa lónìí? Mo mú iṣẹ́ àdódùn wá. Kí là ń pè ní àdódùn? Àdódùn ni pé láàárín ọkọ àti aya, àbí kí n sọ pé olólùfẹ́ méjì, boyfriend and girlfriend, a lè lò bẹ́ẹ̀ náà, láàárín ọkọ sí aya. Pàápàá jùlọ àwa tí a ti níyàwó sílé, tí àwa ń súnmọ́ obìnrin wa tó wá ń pòṣé. Nǹkan burúkú ni bàbá. A gbọ́dọ̀ wọlé, kóbìnrin gan mọ̀ pé a wọlé, kínú rẹ̀ máa dùn, kí obìnrin dùn pé a súnmọ́ òun. Tó wá kanlẹ̀kùn yàrá ìyàwó ẹ̀, tó wá ń tilẹ̀kùn lẹ́yìn. Bá ti ń tilẹ̀kùn lẹ́yìn, kò gbádùn ẹ̀ mọ́ nìyẹn. Kò gbádùn ẹ̀ mọ́ nìyẹn. Àtèmi àti yín, ìyàwó wa ò ní dìyàwó oníyàwó, ọkọ wa ò ní dọkọ lọ́kọ. Tá bá ti wá rí pé à ń bá obìnrin sùn, à ń bá a lájọṣepọ̀, ó wá ń pòṣé, kò gbádùn tá à ń ṣe fún un mọ́. Ẹ bá mi lọ tọ́jú agba. Àbí ìwọ obìnrin ni ọkọ rẹ ò gbádùn rẹ mọ́, tó jẹ́ pé ẹ mọ ọ̀rọ̀ àwa ọkùnrin. Àbẹ́yìn obìnrin náà, ẹ dẹ̀, ẹ lọ́rọ̀. Torí obìnrin míì máa ń kanra náà ni. Tó bá ti láti bí ìkanra, wáìn, wọ́n ní sí ìbálòpọ̀ sójú oúnjẹ ni. Oúnjẹ ni. Kí la gbé yín sílé fún? Ṣé tó yẹ ká máa wò yín níran ni? Tí ọkùnrin bá ti ń wo ìyàwó ẹ̀ tó ń wò ó bí àbúrò ẹ̀, aburú ni. Tí obìnrin bá ti ń wo ọkọ ẹ̀ bíi pé ẹ̀gbọ́n ni, aburú ni. A gbọ́dọ̀ máa wo ìyàwó bí ìyàwó ni, a gbọ́dọ̀ máa fi ojú ọmọ wo ìyàwó. Gbogbo ìgbà la máa fọwọ́ kàn rẹ̀. Obìnrin tá a bá wá ń fọwọ́ kàn tí ò wá gbádùn wa mọ́, ẹ jẹ́ ká fura. Lọ mi lọ wá agba. Ṣé tí mo mú wá fún wa lónìí, iṣẹ́ àdódùn tó confirm ni. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá agba àti ewé ọ̀mísìnmísìn onítàkùn. Tá bá já ewé yìí tí kò bá dùn, ẹ jẹ́ ká já sẹ́nu, tí kò bá dùn, kò ń sùn nìyẹn o. Àti ewé tábà tútù ẹyọ kan. Báwo la ṣe máa ṣe? Ẹ jẹ́ ká fọ́ agba, ká fọ́. Ẹ jẹ́ ká fọ́ débi pé kíní yìí ò ní bàjẹ́. Orúkọ ẹ̀ náà ni mo dá fún mi, orúkọ tẹ́lẹ̀ mi tún pè ń bò mí o. Àmọ́ táwa ń pè é, òun ni agba pẹlẹbẹ. Kò ń ṣe àgbáàrín o. Agba pẹlẹbẹ, òun náà ni ẹ̀ ń wò yìí. Ẹ jẹ́ ká fọ́ débi pé kò ní bàjẹ́. Fífọ́ ẹ̀ náà lélẹ́yìí. Ẹ rí pé eléyìí kò bàjẹ́. Ẹ̀gúsí kan máa wà nínú ẹ̀, òun lẹ̀ ń wò yìí. Ẹ̀gúsí inú ẹ̀ nìyí, òun lẹ̀ ń wò yìí. A wá yọ ẹ̀gúsí yẹn kúrò. Ṣá ti yọ? Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yẹn, bá mi share program yẹn, àwọn kan tí ò bá yé yín. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, wòlíì ni, àfáà la bá jẹ́.
dákun bá mi ṣí àṣẹ yìí kó lè jẹ́ fún wa bí idán, á là fún yín bí òrùn, á jẹ́ fún yín o, á là fún yín torí ẹ bá mi ṣí ẹ̀ torí pé àwọn kan wà nínú ilé tó yẹ káwọn náà jẹ àǹfààní iṣẹ́ yìí, ẹ má jẹ́ ká ya àdánìkàn jẹ. Á lọ ẹ̀gúsí yìí ni tí ó kúnná dáadáa, ẹ̀gúsí yìí a máa lọ tó máa kúnná, á lọ mọ́ ewé tábà ẹyọkan àti ewé ọ̀mísìnmísìn ẹyọkan. Ṣé a ti lọ tó bá ti kúnná dáadáa, ẹ jẹ́ ká lọ wá ọṣẹ dúdú, ọṣẹ dúdú tá a mọ̀ sí black soap, ẹ jẹ́ ká mix ẹ̀ mọ́ níwọ̀nba. Tá a bá ti wá lọ̀ tán, ṣé nínú pòlòfo yìí náà ni a kó ọṣẹ yẹn sí. Tá a bá ti parí ọṣẹ yẹn tán, ẹ jẹ́ ká kó sínú inú ilé yìí. Tá a ti kó síbẹ̀, ẹ jẹ́ ká fi ìdérí ẹ̀ ká fi dé pa. Tá a bá ti wá fẹ́ lò ó, ìyẹn fún ọkọ wa, àbí a fẹ́ lò ó fún ìyàwó wa àbí girlfriend wa tí ó fi máa gbádùn gbogbo ìbálòpọ̀ tí a bá ti ní pẹ̀lú ẹ̀, tí ò fi ní máa pòṣé mọ́. Torí tọkùnrin náà ò bá gbádùn tí ò bá gbádùn ìyàwó mọ́, bàbá á bẹ́ẹ̀ ta. Tọkùnrin bá bẹ́ẹ̀ ta tó bá pàdé obìnrin tó bá ń lo irú iṣẹ́ yìí, ẹ mọ̀ pé àti wọlé ìṣòro ni o. Ó dáa káwa ọkùnrin ṣe fàájì, àmọ́ ẹ má jẹ́ ká rìnrìn kùn débi pé á bọ́ sọ́wọ́ àwọn kan, àwọn tí ò ń ṣe olólùfẹ́ wa. Téèyàn bá bọ́ sọ́wọ́ ìyàwó ó sì dáa nígbà míì o, ju péèyàn wá bọ́ sọ́wọ́ ará ìta. Tí tá bá pẹmọ́ nínú lá tá a sì nínú làsà, ó pẹmọ́ náà lẹ mọ́ lọ. Àtèmi àtẹ̀yin àní bọ́wọ́. Tẹ́ bá fẹ́ lò ó, bá a ṣe máa lò ó náà ni pé á bu ọṣẹ yìí díẹ̀ níwọ̀nba, á fi fọ nǹkan ọmọkùnrin wa, á fi fọ̀ dáadáa. Bá ti wá fọ̀, má jẹ́ ká nù nù, omi yẹn máa gbẹ mọ́. Bẹ́ẹ̀ náà ni tí obìnrin bá fẹ́ lò ó fún olólùfẹ́ ẹ̀, ká rọra bu díẹ̀ nínú ọṣẹ yẹn fi fọ gbogbo tibítibí, gbogbo kọ́nàkọ́nà, ẹ fi fọ̀. Gbogbo ibi tá a máa ń dé tí wọ́n fi ń dùn mọ́ wa yẹn, ẹ fi fọ̀. Iṣẹ́ yìí dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì, bá mi share program àwọn nǹkan tí ò bá yé yín, ẹ béèrè ìbéèrè lórí ẹ̀, máa ṣàlàyé fún yín. Orúkọ mi yí padà, orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín, orúkọ mi Dr. Hafiz Abolade. Ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi, ẹ lè bá mi pàdé lórí Facebook page mi Dr. Hafiz Abolade TV. Bákan náà lórí Instagram, Dr. Hafiz Abolade lórí Instagram. Bákan náà ní Facebook, Hafiz Abolade Oríyọmí. Ẹ follow mi lórí page yẹn náà. Ọlọ́run ní dà wá láàmú, àsàn ò ní fi ara wa ṣe ibùgbé, gbogbo ayé ò nílù fún wa jó. Orúkọ mi yí padà, orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín, orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Tó bá dìgbà míì, àtúnmí ilé tó tún yàtọ̀ sí ilé ìwà. Ire o, ó dìgbà kan náà.